Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí gbọ́ yín láti kọ́ni Jíkẹ́ Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọ̀kan lára òṣìṣẹ́ àjọ ìṣojú pópó ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọkọ̀ gbá ní ọjọ́ Ẹtì Friday. Wọ́n ti mú ọmọ 20 ọdún kan fún ẹ̀sùn pé ó gbé àwọn ọmọ 5 ní ìlú Èkó. Ọwọ́ ti tẹ olórí ẹgbẹ́ kan lẹ́yìn ìjà tó wáyé ní ìpínlẹ̀ Niger. Àwọn adigunjalè Yabo Fasiti ti Deta. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn 2 níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Taraba. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jíkí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jíkí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan lára òṣìṣẹ́ àjọ ìṣojú pópó ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọkọ̀ gbá ní ọjọ́ Ẹtì Friday. Ìjàmbá náà ló wáyé nítòsí ilé ìjọba tó wà ní Abèrè ní òpópónà Gbọ̀ngán sí Òṣogbo. Awakọ̀ ọkọ̀ náà ni wọ́n ní ó sá eré àsápajúdé nígbà tí àwọn òṣìṣẹ́ FRS náà dá dúró. Awakọ̀ náà ló fi ọkọ̀ gbá ọ̀kan lára wọn tí ó sì ń wọ́ lọ kí ó tó jábọ́ lára ọkọ̀ ọ̀hún. Adarí àgbà fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Ọ̀ṣun Iyan Umo fìdí ìjàmbá náà múlẹ̀. Umo ní ẹni tí ọkọ̀ náà gbá ti wà ní ilé ìwòsàn tí ó sì ti ń gba ìtọ́jú tí ara rẹ̀ sì ti ń bọ̀ sípò. Ó tẹ̀síwájú pé àwọn ti ń sa gbogbo agbára àwọn láti lè mú awakọ̀ náà. Wọ́n ti mú ọmọ 20 ọdún kan fún ẹ̀sùn pé ó gbé àwọn ọmọ 5 ní ìlú Èkó. Àìbalẹ̀ ọkàn ló gba agbègbè ojúlówó fọ̀lúmọ́ ní ìsàlẹ̀ Èkó kan ní ọjọ́ Ẹtì Friday nígbà tí ọ̀kan lára olùgbé mú obìnrin kan fún ẹ̀sùn ìjínigbé àti títa ọmọ. Ìròyìn tó jáde ní obìnrin náà ló ti gbé àwọn ọmọ ní agbègbè Ìjọra ní ìpínlẹ̀ náà tí ó sì kó wọn wá sí ìsàlẹ̀ Èkó láti tà wọ́n. Obìnrin náà ṣe àpatẹnujẹ́wọ́ pé òun yóò ta àwọn ọmọ náà ní ọ̀tàdínlẹ́wàálénígba náírà ìyẹn 250,000 naira. Wọ́n bá ọmọ 5 ní ọwọ́ rẹ̀ tí ó sì ní ọ̀kọ̀ọ̀kan ni òun yóò tà ní 50 náírà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Benjamin Hundeyi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ọwọ́ ti tẹ olórí ẹgbẹ́ kan lẹ́yìn ìjà tó wáyé ní ìpínlẹ̀ Niger. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìjọba ìbílẹ̀ Kòtàngórá ní ìpínlẹ̀ Niger ti mú ẹnìkan Bilal Aliyu tí ó jẹ́ olórí ẹgbẹ́ jàǹdùkú tí wọ́n mọ̀ sí Sara Suku lẹ́yìn ìjà tó wáyé níbi tí ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀. Ìjà náà ló wáyé ní ọjọ́rú Wednesday láàrin àwọn ẹgbẹ́ yìí àti ikọ̀ fìjìláńtẹ́ ní agbègbè Dadin Kowa àti Tudun Wada ní Kòtàngórá tí wọ́n sì gbẹ̀mí Abdulkadir Musa tí àwọn 5 mìíràn sì tún farapa. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Wàsíù Abíọ́dún fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀.
àwọn adigunjalè yabo Fasiti Delta. Ìdánilẹ́kọ̀ọ́ àti gbogbo iṣẹ́ mìíràn ló dúró nínú ọgbà Western Delta University Ọ̀gbárá ní ìpínlẹ̀ Delta ní ọjọ́bọ̀ Thursday látàrí ìkọlù tí àwọn afurasí adigunjalè ṣe sínú ọgbà fásitì náà. Ìròyìn tó jáde ní àwọn jàǹdùkú náà ló gba ibi tí ọgbà iléèwé náà ti ya wọlé láti ja àwọn akẹ́kọ̀ọ́ lólè. Àwọn akẹ́kọ̀ọ́ náà ló ké gbàjarè bí wọ́n ṣe rí wọn tí àwọn òṣìṣẹ́ aláàbò sì ṣe ìrànwọ́ fún wọn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá SP Bright Edafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní ìwádìí àwọn ti bẹ̀rẹ̀ láti mú àwọn adigunjalè ọ̀hún. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn méjì níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Taraba. Àwọn agbébọn ní ọjọ́rú Wednesday yabo abúlé Chinkai ní ìjọba ìbílẹ̀ Wukari tí wọ́n sì gbẹ̀mí ènìyàn méjì. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n gbẹ̀mí ẹni ọdún méjìdínlógún kan tó ń lo POS ní agbègbè ọ̀hún kan náà. Alága fún ìjọba ìbílẹ̀ náà Ismail Dauda fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Baálẹ̀ fún abúlé náà Ezekiel Musa wá rọ ìjọba ìpínlẹ̀ náà láti dìde ìrànlọ́wọ́ fún agbègbè àwọn nípa pípèsè àwọn elétò ààbò. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Gombe Kwache fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn elétò ààbò ti wà níbẹ̀ láti lè jẹ́ kí ohun gbogbo wà létò. Oníjọba ìlọ lórí ìròyìn Kayegbo fún tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV